ní ọkọ òun fún ìyàwó àbúrò ẹ̀ lóyún. Ọkọ ẹ̀ ó fún ìyàwó àbúrò ẹ̀ lóyún. A máa surprise yín, àbúrò ẹ̀ ti kú, ní àbúrò ọkọ ẹ̀ ó ti kú. So ọmọ ọkùnrin mẹ́ta ìyá ẹ̀ bí, obìnrin méjì. Àwọn eléyìí ni wọ́n tẹ̀léra wọn. Bí ká sọ pé wọ́n ti bóbìnrin kan, wọ́n wá bí ọkọ tiẹ̀, àbúrò ọkọ ẹ̀ yẹn náà bí lè, wọ́n tún wá bọ́kùnrin kan lé wọn, lẹ́sẹ̀ wá bóbìnrin kan. So kò ṣe pé àbúrò ọkọ ẹ̀ yóò ní àbúrò. So ti yé yín. So nínú àwọn research tó wá ṣe ló wá rí wípé ọkọ òun àti ìyàwó àbúrò ọkọ òun yìí wọ́n ti jọ ń ní nǹkan papọ̀ before kí ọkọ ẹ̀ tó kú. Ẹ̀dì yẹn mú. Ó lóun ò kọ́kọ́ mọ̀. Ìgbà tí àbúrò ọkọ òun kú, àbúrò ọkọ òun yìí ti kọ́lé. Ó ní ibẹ̀ ni ìyá ọkọ òun ń gbé. Ìyá ọkọ òun yìí ń gbé lọ́dọ̀ àbúrò ọkọ òun yìí. Ó ń sọ ìgbà tí àbúrò ọkọ òun ó sick ni o. Ó sick tó gbẹ tó fi kú. So ìgbà tó kú, ọkọ òun máa ń lọ síbẹ̀. Á lóun fẹ́ lọ wo màmá, òun fẹ́ lọ wò wọ́n. So òun ò rí bí nǹkan kan wò pé ó fẹ́ lọ wò wọ́n, ó fẹ́ lọ wò wọ́n, ó fẹ́ lọ wò wọ́n. So bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn. Ó ní bọ̀ lẹ́yìn bóyá bí oyún náà máa ń lọ bẹ̀, ó máa lọ wò wọ́n o. Bọ̀ ọkọ òun yìí ìgbà míì ibẹ̀ ló máa sùn. Á lóun sùn, ó ní òun sùn síbẹ̀ ni. Ọ̀dọ̀ màmá ló máa sùn léni yìí o. Ọ̀dọ̀ màmá ló máa sùn lọ́la. Ó ní òun ò kà sí nǹkan pé ẹni tí ó dúró tì wọ́n lé yẹn ó ti kú. Wọ́n ní àbúrò ọkọ òun yìí, àbúrò ọkọ òun tó kú yìí, ó jìnnà sọ́kọ òun díẹ̀ o. At least ọkọ òun gba bí ọdún 4 lọ́dún dé. Àmọ́ àbúrò ọkọ òun tó kú yìí àti àbúrò tó ń bí lé ọkùnrin, wọ́n ní àwọn yẹn súnmọ́ra wọn díẹ̀. As in age wọn súnmọ́ra wọn díẹ̀. Ká lè pé bíyá nítorí pé bíyá ìyẹn kéré sí ni tó bá ti fẹ́ súpó. Àbúrò ọkọ òun ó sì lè àbúrò ẹ̀ tó kú yìí sì lè sú lédi yẹn lópo. So òun ò ríro. Ó ní ọjọ́ tóun wá lọ síbẹ̀. Ó ló ti kọjá ọdún kan tí àbúrò ọkọ òun yìí kú. Ó ní ìyàwó àbúrò ọkọ òun yìí ó ń tajà níwájú ìta, ó ní ṣọ́ọ̀bù níwájú ìta. Ó ní so ọ̀dọ̀ ni màmá ń gbé. Ó ní ìgbà tábúrò ọkọ òun tó kú, òun wò pé kí wọ́n sin sí ilé nínú ọ̀rọ̀ ọkọ tọ̀hún. Bó sọ wípé torí pé màmá ń gbé bẹ̀, kò sí tí màmá fẹ́ gbé, ó ní àwọn ò tí ì kọ́lé ń tà wọ́n, pé màmá ò lè máa rí òkú ọmọ. Ẹnu àwọn kan sọ pé wọ́n sọ wọ́n sí lẹ́kùlé, wọ́n ní rárá pé wọ́n lọ ra ilẹ̀ fún ni, pé Muslim ò lè tó ẹ̀kọ́, ó níbi tó máa ń sin wọ́n ní ra ilẹ̀ fún. Ó ní òun ò sí, ó ní ọ̀rọ̀ yẹn òun ò ró lọ jìnnà. Ó láti ṣe, ó ní mi ò ró lọ jìnnà. Ó ní but ìjọ yìí òun wá lọ síbẹ̀. Ó ní bó ṣe débẹ̀, òun ro ìyàwó àbúrò ọkọ òun yìí. Ó ti pẹ́ tó kọ tọkọ ẹ̀, ó ti kọjá tó kọ tọkọ ẹ̀ kú. Ó lóun rí, ó ní tẹ bá rí, ó ní màmá, wọ́n sọ màmá, ṣé alágbèjà, ṣé ẹ̀rí bó ṣe rí ni? Kó tó kàn tó mi ní pé ṣé ó ń lóyún ni? Ìyá sọ fún òun pé ṣé ó lóyún lára ẹ̀ ni? Òun á ní wọ́n jọ lóyún ni. Wọ́n ní ìyá sọ pé àwọn ò do lóyún mọ́ ń tà wọ́n o. Ó ní immediately tó sọ pé àwọn ò lóyún mọ́, ẹ̀mí àwọn sọ wípé ọkọ òun ló fún lóyún. Wọ́n rò pé bó ló ti jọra wọn. Ó ní ẹ̀mí yẹn kò sọ àwọn straight ni pé ọkọ ẹ̀ ló fún lóyún. Ó ní mo ló ti jọra wọn. Ó ní òun máa keep ẹ̀. Òun ṣàdélé, òun kò bá òun ṣe fẹ́ get ọ̀rọ̀ yìí. Ó ní bó ṣe sọ password ọkọ òun nìyẹn. Òun ṣá get password ọkọ òun. Bọ́kọ òun ṣe sùn, bóun ṣe lọ sórí fóònù ọkọ òun nìyẹn. Chat òun àti lady yẹn, òun kọ́ lọ wò ni. Òun kọ́ ìbí jọ ń sọ̀rọ̀, bó ṣe ń sẹ́ndì abẹ́ síra wọn, tó ń ṣe gbogbo ẹ̀. Òun ní èébà. Ọlọ́run wo mẹ́sẹ̀jì yẹn. Ọlọ́run wò pé mẹ́sẹ̀jì yìí, òun wá wo. Òun rí wípé kò lè jẹ́ pé gbà tí ọkọ ẹ̀ kú ni wọ́n bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wọn yìí. Ó ní òun wá screenshot everything. Òun wá fi sórí fóònù, òun fóònù wọn snap ẹ̀, òun snap ẹ̀ pẹ̀lú nọ́mbà yẹn, òun snap everything. Ó ní ó pọ̀ gan. Òun sọ pé tó bá ti di ìjọ́ kejì òun tó ìyá ọkọ òun máa lọ tender everything hàn. Ìyá ọkọ òun pé ṣé pé ọkọ òun àti ìyàwó àbúrò ẹ̀ ń bára wọn lájọṣepọ̀. Wọ́n nígbà tó òun wá rí ṣẹ̀mọ̀ méjì tó pé àlàfo òun wá rí pé yíyẹ tọkọ ẹ̀ wà lé ayé gan. Òun wá rí tó sọ pé náà pera wọn ní love, sweetie, ọ̀ní, orúkọ tó dùn bí pé ṣé àwọn èèyàn ní ríra ni. Wọ́n gbà táìmù yìí ọkọ ẹni yìí ti ń sick gbà yẹn. Ṣé gbà yẹn ni torí gbà tó ń sick ọkọ òun àti ìyàwó ẹ̀ lọ́jọ́ ń sáré káàkiri lórí woman yẹn bí àgbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ love tó kí o yìí. Òun wá dákẹ́. Òun máa lọ sọ fún màmá o kó má ba ẹbí jẹ́ o. Ṣé ẹ̀gbọ́n súpò àbúrò ni? Ó ní Ọlọ́run ló yọ òun pé
òun wádìí ohun gbogbo dájú nígbà tó bá lọ́dọ̀ màmá òun bá gba fóònù màmá ò dẹ̀ ní password òun kọ́ ni kò ń jẹ owó náà ni pé bí mẹ́sẹ̀gì wọ bẹ̀ òun wá rí pé tí màmá ṣe voice note sí ọkọ òun wípé ọmọ yìí ti lóyún o ìyàwó ẹ̀ sì ti sọ pé ó ju olóyún o ó ní òun ti ẹ̀wò yòókù tó sẹ́yìn last lòun wò ìyàwó ẹ̀ sọ pé ó ju olóyún o pé bó ṣe máa ṣe o pé ìyàwó ẹ̀ ò gbọdọ̀ ìyàwó ẹ̀ ti mọ̀ òun sọ fún yín pé kẹjẹ́ ká ọ̀rọ̀ tó wà ní ká pè ká sọ fún un ká ṣe nìkan ní pé rárá ká má pè ká má sọ fún un kó má lọ káàkiri ní ìsìnbẹ́ tí ẹ̀wẹ̀ ti wá mọ̀ nǹkan ẹ̀ṣẹ́ yìí sọ fún pé mi ń bo ní ni ọkọ òun náà dá mẹ́sẹ̀jì padà pé mi ì sọ fún pé wọ́n lo ní o àmọ́ sọ mọ̀ pé ọmọbìnrin á máa wò pé ta ló fún ẹ̀yin má sọ nǹkan kan olóyún náà nìyẹn ẹ má sọ kankan fẹ́ nìkan kan wọ́n ní bó ń ṣe rí báyìí òun wá káwọ́ lórí pé wọ́n ní bó ń ṣe sẹ́ndì ẹ̀ sórí fóònù òun yẹn òun dìlítì ẹ̀ padà lọ́dọ̀ màmá òun ṣáà ní mo rí fóònù òun bá filẹ̀ ó ní àti ṣeun ó dàbí ẹni pé wọ́n ti gé orí òun lọ ni òun ò tiẹ̀ mọ nǹkan tóun fẹ́ ṣe àmọ́ advice tèmi ń bẹ̀ ni pé ó ti bímọ 3 yá tó bá lè take ẹ̀ kó ra ṣe pé kó ṣe bẹ́ẹ̀ ni pé òun ò rí nǹkan kan kó ṣe ẹni tí ò rí nǹkan kan o torí ẹni tá à ń sọ yìí kì í ṣe pé lówó kan lọ́wọ́ tó fẹ́ fi tọ́ àwọn ọmọ o èmi ò ní pé kó má tó bá yẹ pé bí èmi ò tiẹ̀ mọ̀ kó tó ń jẹ fẹ́ sọ ẹ̀yin náà ní kẹ́ sọ nǹkan tó yẹ kó ṣe ẹ ṣe.